Ọlọ́run mi ìbárẹ̀ o, Ọlọ́run mi ìbárẹ̀, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbárẹ̀. Tó òkun lọ́lá àmọ́ owó yíyàn ní o, ọmọ orí là ń pàtẹ aṣọ ọrùn là ń pàtẹ ìlẹ̀kẹ̀, bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. Èmi ọmọ yín náà ní omo tó ti balẹ̀ lórí ètò wa òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìkòkò àṣà TV níbi tí ẹ ti máa ń wò wá níjọ́ mẹ́jọ. Òwe Yorùbá wo la tún yẹ̀wò lónìí? Òwe Yorùbá tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò lónìí ló sọ pé afajá ṣọdẹ ẹja, igi àìléso ní roko mọ́. Tí Yorùbá bá lẹ́nìkan ń fajá ṣọdẹ ẹja, kí ni ìtumọ̀ rẹ̀? Ìyẹn ni pé téèyàn bá ra wọlé tí ò lérè, nígbà tí ọkùnrin tó níyàwó lé tó fọmọ lẹ̀ tí ò tọ́jú, tó fayá lẹ̀ tí ò kẹ́, tí wàá lọ rèé báyé àlè rẹ̀ wó mọ́. A rí pé igi àìléso ní roko lé, ọmọ tiẹ̀ tó bí tó yẹ kó tọ́jú kò tọ́jú wọn. Ṣé Yorùbá ló ní orin bí ẹṣin ọ̀wọ́ pọ̀? Ẹṣin ní fọmọ tiẹ̀ lẹ̀ tí gbọ́mọ ọlọ́mọ rojú ogun. Ìwọ ọ̀rẹ́ mi bó ti ń lọ ní ìrìn àjò ọdún 2023, ìwọ náà wo ohun tó ń ṣe, wo ohun tó ra wọlé. Ṣé kìí ṣe pé òun fajá ṣọdẹ ẹja? Ètí wọ́n gùn léwu, ṣé tí ó kéré wá fún ọ ni? Àbí ètí ó kú bá ọ? Ṣé kìí ṣe pé igi àìléso lòún roko mọ́? Ìní Yorùbá fi máa ń pòwe wípé afajá ṣọdẹ ẹja, igi àìléso ní roko mọ́. Nígbà tí wọ́n bá ní kọ́mọ lọ ilé ẹ̀kọ́, tó délé ẹ̀kọ́ tán kàkà kó kàwé tó lè wẹgbẹ́ òkùnkùn, tó lè kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí ń lọ ṣìwàwù tí ń lọ hùwàkiwà láwùjọ. Nígbà tó bá kù bélé ń já kó gbàwé ẹ̀rí, wọn á ní wọ́n lé kúrò ní ẹ̀kọ́ nítorí àwọn ọ̀rọ̀ rádaràda, nítorí àwọn ẹgbẹ́ búburú tó lè bàwà rere jẹ́ tó ti rèé darapọ̀ mọ́. A rí i pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ajá ló fi ṣọdẹ ẹja, igi àìléso ló roko mọ́. Ẹ̀kọ́ tó yẹ kó gbàwé ẹ̀rí àtàtàbọ̀, wọ́n dá dúró lé ẹ̀kọ́, wọ́n lé jáde. Ẹgbọ́n ta ni irú ẹni bẹ́ẹ̀ ṣe? Ara rẹ̀ ní í ṣe. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́, gẹ́gẹ́ bí ọmọ iṣẹ́ lọ́dọ̀ ọ̀gá, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́, ṣe jẹ́ àronú jinlẹ̀, káyé fajá ṣọdẹ ẹja, káyé roko sígi àìléso, ká gbìyànjú, ká sa gbogbo ipá wa, ká sa gbogbo agbára wa, ká rí wípé igi tó léso òun làwa roko mọ́ lọ́dún yìí. Ẹ má jẹ́ afajá ṣọdẹ ẹja o, ká má bàa roko mọ́ igi àìléso. Àdúrà mi fún wa ni pé lọ́dún yìí a ní ṣìṣe o, a ní pasán, a ní pòfo, a ní pàdánù. Ẹ jẹ́ gbogbo owó jìnnà sí igi àìléso, káyé roko mọ́ igi àìléso. Ẹ jẹ́ a máa rántí pé afajá ṣọdẹ ẹja, igi àìléso ò ní roko mọ́. Bá a ti ń jáde lọ lónìí, bá a ti ń lọ nú ayé, ẹ jẹ́ wa náà kíyèsí ìgbésẹ̀ wa, ẹ jẹ́ á kíyèsí gbogbo tá à ń ṣe. Ṣé kìí ṣe igi àìléso là ń roko mọ́? Ṣé kìí ṣe pàǹfàjá ṣọdẹ ẹja? Òwò tí ó bá ti pé ẹja jìnnà sí, wọ́n ní yẹ̀yẹ́ ẹṣẹ́ àgbàpá ìbọ́. Ẹja wa náà jìnnà sí tí ò ní mèrè wá lọ́dún yìí, níbi iṣẹ́ wa ni, nínú ìdílé wa ni, nínú òwò ni, yálà níbi òṣèlú pàápàá. Ẹja jìnnà sí igi tí ò léso, káyé roko mọ́. Ẹ má jẹ́ afajá ṣọdẹ ẹja. Ìní Yorùbá fi máa ń pòwe wípé afajá ṣọdẹ ẹja, igi àìléso ìní roko mọ́. Báwa náà ti ń lọ, ẹ jẹ́ á yàgò fún igi àìléso, káyé roko mọ́ tí ò lérè. Ẹ jẹ́ á jìnnà sí tí ò lè mèrè wá. Ẹ jẹ́ á ta kété síṣẹ́ tí ò lérè. Wọ́n la akólẹ̀ dẹsà òkété, akólẹ̀ fin, akólẹ̀ kòkété, atókólẹ̀ rèé ta, atówà ń kólẹ̀ rè ìsinwó rẹ̀ lọ́dọ̀ ọlẹ́kulẹ́ja. Iṣẹ́ tí wàhálà rẹ̀ tó bá ti jàlùbáríkà lọ, ṣe jẹ́ á jìnnà sí. Nínú ìrìn àjò ọdún yìí, mo rọ̀ wá, ẹ má jẹ́ afajá ṣọdẹ ẹja o, ká má bàa roko mọ́ igi tí ò léso. Bá a ti ń lọ lónìí, àní ṣàṣedànù láṣẹ Olódùmarè. Ìpàdé mi àti yín níjọ́ mẹ́jọ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìkòkò àṣà TV.
mo ò nífẹ̀ẹ́ lómi ìṣe mi o, èmi ní màá wá, ẹ̀yin náà ní màá bá. Ìpàdé mi àti yín jọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀, ó dìgbà.